Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn odi, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọn, alátìlẹ́yìn wa, ọlọ́run aláàánú wa, ọba tó fi àánú pa wá mọ́, a wà láàyè, a wà láàyè, àtúntì rí ọjọ́bọ̀ àkọ́kọ́ nínú oṣù ìkẹrin. Ògo ìyìn àti ọlá ni fún orúkọ mímọ́ yín o. Àṣeyín lọ́bọ ọlọ́run olùfẹ́ wa o. Ọ̀rọ̀ tí a ó gbéyẹ̀wò lẹ́yìn kó ṣe ayé ọkàn àti ara wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Torí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́bọ̀ ọjọ́ kẹta oṣù kẹrin. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé gẹ́gẹ́ bí ọjọ́ Pẹ́ńtíkọ́stì apá kẹta. Àmú àkọ́sórí wa nínú ìwé Éfésù orí ìkarùn-ún ẹsẹ̀ kọkànléníogún. Ẹ máa tẹríba fún ara yín ní ìbẹ̀rù Ọlọ́run. Bákan náà bíbélì kíkà wa náà inú ìwé Éfésù orí ìkarùn-ún ẹsẹ̀ kọkànléníogún ni. Ẹ máa tẹríba fún ara yín ní ìbẹ̀rù Ọlọ́run. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́bọ̀. Fún bí ọjọ́ mẹ́ta sẹ́yìn, mo ti ń jíròrò lórí pàtàkì àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ Pẹ́ńtíkọ́stì. Ní ọjọ́ náà, gbogbo ẹni tó wà nínú yàrá òkè náà ni ó gba ìfọwọ́kàn láti ọ̀dọ̀ Ọlọ́run. Ọkàn wọn yí padà sí Ọlọ́run, gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́. Tí o bá fẹ́ ìsọjí nítòótọ́ nínú ìran wa yìí o, a kò lè máa wo àwọn onígbàgbọ́ tó jẹ́ aláìlágbára kí wọ́n wà ní ipò aláìlágbára wọn síbẹ̀. A gbọ́dọ̀ máa pọ́n ara wa. Ìwé Òwe orí ìkẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹtàdínlógún. Débi pé ẹni tó jẹ́ aláìlágbára jùlọ láàárín wa yóò máa ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Tí a bá ní ìṣọ̀kan nítòótọ́, a kò ní gbójú kúrò nígbà tí a bá rí arákùnrin tó ń tòògbé nígbà tí ó yẹ kí ó máa gbàdúrà. A ó di ọwọ́ rẹ̀ mú dáradára láti bá fọwọ́sowọ́pọ̀ gbàdúrà. A kò ní rí arákùnrin tó múra ní ọ̀nà tí kò dára tó kí a sì fi àmì ìpadà tí ó sì fi hàn wípé àmì ìpadà sẹ́yìn ti hàn nínú ara rẹ̀ o. Kí a máa ran ìgbàgbọ́ rẹ̀ lọ́wọ́ ní bí ó ti padà sẹ́yìn. Tí ẹnìkan bá jó, tí iná ẹnìkan bá ń jó lọ sẹ́yìn, tí iná rẹ̀ bá ti kú, ẹ jẹ́ kí a gbàdúrà fírú ẹni náà dípò kí a máa fi ṣe àpẹẹrẹ búburú fún àwọn yòókù kí wọ́n má bàa dàbí tirẹ̀, kí àwọn yòókù wá dàbí olódodo. Gbogbo ènìyàn tó wà nínú yàrá òkè ní ọjọ́ náà gangan ni wọ́n gba ìfọwọ́kàn láti ọ̀dọ̀ Ọlọ́run nítorí wọ́n yọ̀ǹda fún àti fún ara wọn. Kò sí ẹni tó dàbí atóbijù. Ní ọdún 1970, mo mọ ọkùnrin kan tí à ń pè ní Bọ̀dá Sàámú. Kì í ṣe ọmọ ìjọ Ìràpadà o, ṣùgbọ́n ó gbajúmọ̀ púpọ̀ nítorí ó ní ìfàmì òróró yàn tó pọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run. Kò lè sọ Gẹ̀ẹ́sì o, ṣùgbọ́n ó ní ìfàmì òróró yàn púpọ̀ gan-an ni o. Wọ́n sì máa ń wá kiri. Ní ọjọ́ kan, wọ́n pè kí ó wá wàásù ní ilé ẹ̀kọ́ kan. Nígbà tí ó dìde láti sọ̀rọ̀ pé òun kò gbọ́ Gẹ̀ẹ́sì o àti wípé òun yóò nílò ẹni tí yóò gbúfọ̀ fún òun ní èdè Gẹ̀ẹ́sì gidi, ó bẹ̀rẹ̀ sí ní jáde láti ẹnu rẹ̀. Kò mọ ohun tí ó ń sọ o, ṣùgbọ́n ìwàásù náà jáde. Lẹ́yìn bíi wákàtí kan, àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní súré lọ sí iwájú. Wọ́n ń sọkún, wọ́n sì ń ké fún ìgbàlà. Ní kété tí ó kúrò ní ilé ẹ̀kọ́ náà, kò lè sọ èdè Gẹ̀ẹ́sì mọ́ o. Àwọn ẹ̀rí ènìyàn mẹ́ta wà tí Ọlọ́run jí dìde nípasẹ̀ rẹ̀. Nígbàkúgbà tí ó bá ń gbàdúrà fún aláìsàn, yóò máa ṣe àpèjúwe bí àwọn àìsàn náà yóò ṣe jáde kúrò lára àwọn tí ó ń gbàdúrà fún. Yóò sì jáde, yóò fi wọ́n sílẹ̀ pátápátá. Ẹ̀wẹ̀, ìgbéraga wọ inú ọkàn rẹ̀ o. Lẹ́yìn ìgbà díẹ̀, nígbàkúgbà tí wọ́n bá sì pè sí ẹ̀kọ́ Bíbélì, yóò wí pé ta ni ó fẹ́ wàásù níbẹ̀ gan-an? Òkú mélòó ni ẹni náà ti jí dìde gan-an? Ó jẹ́ ohun ìbànújẹ́ pé ó padà parí rẹ̀ sí ilé ìwòsàn fún àwọn alárùn ọpọlọ o. Olùfẹ́, tí o bá fẹ́ kí agbára Ọlọ́run sinmi ní àárín wa, o gbọ́dọ̀ kórìíra ìgbéraga kí o sì tẹríba fún
ara wa, kí a lè tẹríba fún ara wa ní ìbẹ̀rù Ọlọ́run gẹ́gẹ́ bí a ti kà nínú ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 21. A gbọ́dọ̀ máa ṣe ìtọ́jú àwọn tí kò ní agbára láàrin wa kí a sì fà wọ́n sókè. Kókó ọ̀rọ̀: kọ ojú oró sí ìgbéraga o, kí o sì gbé onígbàgbọ́ bíi tirẹ̀ sókè o. Kọ ojú oró sí ìgbéraga kí o sì gbé onígbàgbọ́ bíi tirẹ̀ sókè. Ẹja sọ pé bàbá mi, Ọlọ́run aláàánú mi, fún mi ní oore ọ̀fẹ́ láti jílẹ̀ nínú rẹ̀, kí ìgbéraga kí ó má ṣe wọ̀ mí lọ́kàn o, kí ó má sì ṣe jọba nínú ayé mi. Ṣùgbọ́n gbogbo àwọn onígbàgbọ́ tó yí wa ká, tí ó dàbí pé wọ́n ti ń padà sẹ́yìn, Ọlọ́run ẹ bá wa fà wọ́n sókè, àti oore ọ̀fẹ́ láti máa gbé ara wa sókè, kí irin kí ó lè máa pọ́n irin ara wa. Olúwa yọ̀ǹda rẹ̀ fún wa. Àdúpẹ́ nítorí tí ẹ ti gbọ́ o. Ògo ni fún orúkọ mímọ́ yín o. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run sísí Yorùbá. Òun àní nàná ni o. Ó dàbọ̀.